bá ti láròjinlẹ̀ àmọ̀ pẹ́ẹ́dù ọlọ́jọ́ ìbí àwa bá ọ̀yọ́ olóríire. adúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ adániwáyé òní gẹ́gẹ́ lónìí jẹ́ ẹni abẹ lọ́wọ́ ò jàre lórí Mr. Kẹ́hìndé Àlàbí ọmọ alókolódò ńlẹ́ o òní gan lọ́jọ́ ìbí ló jẹ́ kí ọ wípé ìgbọ́dún láyé ọdún kan ni gbogbo ọjọ́ kejìlá nínú oṣù kìíní nínú ọdún náà lọ́jọ́ adániwáyé dá ọ lọ́dún 2025 rèé abẹ́ fìyìn fẹ́lẹ́dùà lókè bàbá Jídé Àkànní alókolódò ńlẹ́ o bàbá Oyinlọ́lá Àdùnní ayáfẹ́mi Akíndé bàbá dára sí mi o àjọkẹ́ ìyá àbẹ́jì ayába tó Idris bàbá Démiládé Àlàbí alókolódò ńlẹ́ o àná wọn lẹ́gbàálẹ̀ máa gbóhùn lẹ́nu mi o ọmọ méjì èjì rẹ̀ Mr. Kẹ́hìndé Àlàbí alókolódò èjì rẹ̀ o Kẹ́hìndé Àlàbí o sì gbéra ńlẹ̀ òdìdé o ẹ má bínú pa abá yín ló yẹ pé yín lórúkọ ẹ mọ̀ orúkọ náà pé ládéládé ọmọ méjì èjì rẹ̀ ọkàn ní bàbí èjì ló wọlé tàn mí ọbẹ̀ kìsì bẹ́kẹ́sẹ́ ó bẹ́ sílé alákìsà ó sọ alákìsà dónígbà aṣọ ẹ pé 60 ọdún lónìí 68 birthday lókè pẹ̀ wíníwíní lójú orogún o èjì wọ̀rọ̀ lójú yẹ ṣèbẹ́yìn náà láfíjú ẹ máa ti ń gbàgbúlà yẹ ọ̀rọ̀ bẹ́lí abẹ́wé gan dẹ́dẹ́ ló ń wo bí irin gbogbo lẹ́bẹ̀ yín dúpẹ́ o látòrí àkọ́bí dẹ́yìí tó gbẹ̀yìn pátá gbogbo nọ́bà yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ tún lé ọdún kan sí Mrs. Ọláìdé Àṣàbí gò gbẹ̀yìn ọmọ wọn lẹ́gbàá wọ́n fò fáyọ̀ inú wọn dùn wípé ẹ tún lé ọdún kan sí ẹ ò ní fòṣì lògbà àmì o àmì àdúrà ní ká ẹ ṣe tẹ́ ẹ bá wá ń gbọ́ tẹ́ ń gbẹ́ kíkan tó ń ké kíkankíkan mo rákìyàn Àlàmú ọmọ Akíndé ló pè mí lórí aago ló ní kí n kíyìn pé ìgbọ̀dún láyé ọdún kan ni ó ní n wò gbọ́dọ̀ sùn rárá ó ní kí n gbé yàálù kí n gbólómele oníṣẹ́kẹ̀dẹ̀gẹ́ ò gbọ́dọ̀ gbẹ̀yìn ó ní máa lọ tàràrà tàràrà ó ní máa bọ̀ lọ́dọ̀ rẹ o ló jẹ́ adébí ló jẹ́ a máa kí ọ wọ́n tún ní akíyìn o ó ní ọdún èyí ò ní jẹ́ ṣe mọ́ ṣe ní kẹ́ ẹ ṣàmì àdúrà ó lábẹ́ Èdùmàrè ò ní fọmọ payín lẹ́kún ọdọọdún làárọ̀ lọ́gbọ́ ọdọọdún làárọ̀ wùsà ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ o ó ní gbogbo ọdún ká tún máa ríra wa ṣe ní kẹ́ ẹ ṣàmì wìtìwìtì ọ̀rọ̀ pẹ̀ tó sọ nínú fọ́nrán nínú àkọsílẹ̀ mi tí mo kọ ó ní ṣàdúrà wípé ẹ jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run ọba happy 60th birthday tọdún 2025 rèé ó lè ṣe púpọ̀ níbẹ̀ ó jàre ó lè ní fà ìsàlùgbà gbogbo ọjọ́ kejìlá ní oṣù kìíní ọdún ló rántí ló fi pè mí lórí aago ó ní ìwọ gbọ́dọ̀ dúró tòsí kí n tún máa lọ ó lè pọ́ sọ́kàn mi ò dẹ́múdẹ́mú ó ní máa nìṣó lọ́dọ̀ àwọn ọba tó bí yín lọ́mọ ọmọ ògbégi ọlọ́lá ẹ máa lẹ́ o iwájú ilé ló bá wà máa gbọ́ mi kẹ́kẹ́ ẹ̀yìn kùlé lè bá wà máa gbóhùn ẹnu mi o mo rí bá àwọn bàbá tó bí yín lọ́mọ tó máa lọ ìgbégi ọlọ́lá lẹ́ o ọmọ atari òkú olókùú mọ́mà sí ọmọ òrùkòkò tọ́bẹ̀tọ́bẹ̀ ọmọ arúkú o ọmọ arúkú rẹ̀ kọ́ o ọmọ arúkú rọjà mọ́mà tà ọmọ òkú délé ẹ̀kọ́ òdélé tẹ́bílẹ̀ ọba tó bí yín lọ́mọ ni ọmọ olóró tí ń pàpàyàn lórí igi ìgbégi ọlọ́lá náà ni ọmọ ìràwọ̀ ló já ṣàgó ọjà àbí ìṣẹ̀lẹ̀ lára bí agogo ó fi ìjà sínú pẹ̀tì ẹ̀rín ó febi sínú kan jẹun ọ̀rọ̀ ń bẹ ní àbẹ̀wò dẹ́dẹ́ ló wú obi irin Kẹ́hìndé Àlàbí ọmọ alókolódò ọ̀dọ̀dọ̀ rẹ mo wà ń wò tí ìrẹ́bi kankan ọmọ alókolódò bí òyìnbó aboko nílé aboko lóko ẹ̀bẹ́yìn náà ni o ọmọ iṣẹ́ ajé oníbòjì ẹni ògbóòrùn ló mọ̀ ọmọ òṣùpá ẹgbẹ́kẹ̀yàmọ̀yọ ọmọ agbélémara oko lẹ́ o ọmọ sọ̀rọ̀ ìfọkànsí ọmọ ìyọ̀fọ̀yẹ̀wò sẹ́ o ọmọ òró ọ̀nà ẹkùn lẹ́ o ọmọ ẹkùn nígbà ọ̀kọ̀tún ọmọ ojúbánirẹ́ òdenu àṣẹyìn ni ò wọ́pọ̀ tàṣẹyàn nífẹ̀ẹ́ ní lẹ́yìn bá ò bá sílẹ̀ tajà tẹnu nífẹ̀ẹ́ ní lójú ẹni ọmọ àjẹyẹ ògidì olú oníkàǹgà àyípa o ọmọ òbomi òṣùrù wẹ́dà ẹni àjẹyí gbẹ̀gbẹ̀gbà tí ò lè gbà tán igúnnugún ní polúwa rẹ ọmọ lẹ́gbàá ilé máa gbóhùn lẹ́nu mi o ẹjẹ́ ìrẹ́lẹ́ Ọláìdé Àṣàbí máa mi onínúure ọmọ ẹlẹ́rìmọ́sà ará òwe ọmọ eléwé ládégbà ládéládé ni bàbá tó bí wọn lọ́mọ o ọmọ ọgbọ́n ẹnìkan òòjọ́ ìmọ̀ràn ẹnìkan òòjọ́ bọ̀rọ̀ ìmọ̀ràn tẹ́nìkan gbà látànà orí asán ló jẹ́ sí ọmọ ẹgbẹ́ Lísà gbòǹgbò àkàlà ọmọ eríjogún alá o sì gbéra ńlẹ̀ ògùn lójú ogun ìran bàbá yẹn
ọgbẹ́ dèbẹ́yìn lọ́mọ wámú lọ́rọ̀ gẹ́ ọmọ yùmùyùmù lọ́rọ̀ kùn ọ̀rọ̀ bẹ́lí abẹ́hùn kò sóhun tí wọ́n ṣe ní mẹ́kà tẹ́ kì í ṣẹlẹ́gbẹ́ alákẹ́ ìran bàbá yín lọ́sọmọdé gbàgbọ́ lọ́wọ́ òjò ní bẹ́ẹ̀ bá délé ẹ̀ka wé tàn wò àyè ní òfin bẹ́ẹ̀ gbà mínú fẹ́lẹ́ ọ̀rọ̀ bẹ́lí abẹ́hùn dẹ́dẹ́ ló wo obìnrin Mr. Kẹ́hìndé Àlàbí alókolódò ẹ ti sọdún èyí ẹ ṣe mí ìsílẹ́gbẹ́ ọlọ́wọ́n bá tọmọtọmọ òní rẹ̀ dànù. tẹ́ ẹ bá ń gbọ́ tó ń dùn tó ń pàṣẹ yín létí. mo rẹ́ kí Àlàmú ọmọ Akíndé ló pè mí lórí aago lóníká kí yín pé igba ọdún láyé ọdún kan ní aṣàmì àdúrà. wọ́n lè máa bèrè lọ́wọ́ yín pé ta ló ń kọrin ewì látẹ̀ ẹ̀kọ́ yẹn o. Prince Adéníyì rè áńgẹ́lì ọ̀rọ̀ kan ṣoṣo láàárín gbogbo pèdèpèdè. ọba tí lárúdẹ̀lẹ̀ àmọ̀ pẹ́ẹ́dù ọlọ́jọ́ ìbí àwa bá ọ̀yọ́ olóríire.